ẹ lọ ẹ béèrè lọ́wọ́ Olúwa fún mi àti fún àwọn ènìyàn àti fún gbogbo Júdà ní ti ọ̀rọ̀ ìwé yìí tí a rí, nítorí títóbi ni ìbínú Olúwa tí ó ru sí wa, nítorí àwọn baba wa kò fi etí sí ọ̀rọ̀ ìwé yìí láti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ̀wé sílẹ̀ fún wa. Ibi tí wọ́n kà yẹn nínú ìwé Ọba Kejì orí 22 ẹsẹ̀ 13 verse 13. Okay. Ta ló ń sọ̀rọ̀ ní báyìí? Ọmọ kékeré ló ń sọ̀rọ̀. Ọmọ yẹn jẹ́ ọmọ ọdún 8. That's the best king so far in Israel. I don't think there's any king greater than him in Israel. David, yeah, is his father. David is a warrior. Is the one that is foundation of the kings. That the best king after the first king, King Saul. And he have a good father actually in the Lord. So because not mean that he's the one do everything, but yes, it's proclaimed and is foreseen, and there is a prophecy concerning him that they will born him, that the name will be a Josiah, and all the evil things that happen since Solomon caused Israel to be in disaster. A rí pé ṣẹ́rí nǹkan tó wá ń ṣẹlẹ̀ láyé kò sí nǹkan tó yẹ kó jáde ṣẹlẹ̀ tí Ọlọ́run mọ̀ sí, and àsọtẹ́lẹ̀ ti wà wípé ọmọ yìí máa wáyé. Ó ní bàbá nínú Olúwa tí ó ń tọ́ sọ́nà, bó tilẹ̀ jẹ́ pé ọmọ ọjọ́ 8, bó tilẹ̀ jẹ́ pé òun ẹni tí ó jẹ́ èèyàn tó dáa gan. Lóòótọ́ ni bàbá ẹ̀ nínú ara tó jẹ́ ẹni àkọ́kọ́ tí Ọlọ́run yàn yàtọ̀ sí King Saul tó wà ṣáájú David. A rí i pé a lè fẹ́ ẹnì kankan wé. Lóòótọ́ ni àsọtẹ́lẹ̀ wà nípa ẹ̀ pé a máa bí, torí pé Solomon ó jẹ́ olókìkí, gbogbo ayé náà mọ̀ nípa Solomon. Ṣùgbọ́n Solomon yìí ó dá wàhálà lẹ̀ sí Israeli di bá ṣe sọ̀rọ̀ yìí. Ẹ̀ṣẹ̀ tó dá sílẹ̀ ó fà á kó jẹ́ pé ọmọ ẹ̀ tó bí tó yẹ kó jogún ẹ̀ kó nígbádùn kò nígbádùn. Lórí ẹ̀ láti fa ìjọba yẹn ya nítorí ẹ̀ṣẹ̀ tí bàbá ẹ̀ ṣẹ̀. So ibi kẹta lòun jẹ́ sí David, bí a ṣe rí pé a pín ìlú yẹn sọ́nà méjì nìyẹn. Ẹni tó kó ipa àbí ẹ̀yà 10 tí à ń pè ní ènìyàn burúkú, Jeroboam. Ẹni tó bá ti kà mọ́ Jeroboam kẹ́ ti mọ̀ pé èèyàn burúkú lẹ́ni yẹn. Gbogbo nǹkan tó ṣà ń ṣe láyé ń ti ẹni nǹkan burúkú, kò sí nǹkan rere kan tó gbé ṣe láyé ju wípé Ọlọ́run yàn. Ṣẹ̀rí báyìí pé ìgbà míì wà tọ́lọ́run lè yàn kéèyàn náà tútù ara èèyàn, Ọlọ́run máa dá èèyàn máa tóra ẹ̀dá. Nǹkan tá a fi ń sọ wípé ẹ̀yà tó wà nínú ayé, oríṣi ẹ̀yà 4 ló wà nínú ayé. A rí ti ẹranko, a rí ti ẹyẹ, a rí ti ẹja, a dẹ̀ rí ti ọmọ Ọlọ́run tí Ọlọ́run fúnra ẹ̀ dá. Àwọn ẹ̀yà yẹn kéré gan, àwọn yòókù wọ̀nyẹn náà pọ̀ jù. Òun lẹ máa ń rí láyé òde òní. Tẹ́ bá rí gbogbo bí ayé ṣe rí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, ẹ rí i pé kì í ṣe Ọlọ́run ló dá àwọn èèyàn. Ẹlòmíì ti wá láìmọye ìgbà, ẹlòmíì ẹ̀ẹ̀kan. Àwọn tó bá jẹ́ pé ẹ̀ẹ̀kan tán wà yẹn, tó jẹ́ pé Ọlọ́run ló dá wọn yẹn, wọn ò tó nǹkan kan o. Àwọn yẹn ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ni Josiah yẹn bọ́ sí.
tó yẹ pé Ọlọ́run ló dá tó ránṣẹ́. Ó dẹ̀ ti sọ àsọtẹ́lẹ̀ nípa wòlíì pé a máa bí o, pé ṣùgbọ́n gbogbo àwọn òrìṣà tá à ń wò nílùú yìí pátápátá ní Ísírẹ́lì ó máa fi ojú wọn dánrin, ó dẹ̀ máa fi ìyà tó tọ́ fi jẹ wọ́n. So gbà ẹni nígbà Joshua a rí àwọn èèyàn tí wọ́n fi gbogbo tonítínú sin Ọlọ́run. Lẹ́yìn ẹ̀ Josiah tún ni. O ò sí Ọlọ́run fẹ́ kú nìyẹn, ta ló fẹ́ kú? So a rí pé àkókò tá wà yìí tí kò sí ìdájọ́ fẹ́nìkẹ́ni, ìdájọ́ wà o, ìdájọ́ tó wà ńlẹ̀ ń sìn ni pé kán pa ẹ̀yà Yorùbá run, kán dẹ̀ pa àwọn kìrìsìtẹ́nì run, kán dẹ̀ pa àwọn Jews run. Nǹkan tó wà ńlẹ̀ nìyẹn. Tá bá sọ pé ẹ̀yà Yorùbá a pín sí mẹ́ta, oníṣẹ̀ṣe ni ẹni tó tẹ̀lẹ̀ dó tọ́lọ́run dá sórí ilẹ̀ yẹ gẹ́gẹ́ bí gbogbo ayé ṣe wà náà ló ṣe wà. Ẹnìkan lọ́lọ́run yàn, ìyẹn ni ìran Abrahamu tí a pè ní Isaac, ìyẹn ni Israel. Ṣùgbọ́n ẹ̀yin náà ti mọ̀ tó ń bá ṣe Ọlọ́run láyé ọ̀sẹ̀ yìí tó bá ti pé ọdún tó bọ̀ wọ́n lè tún ṣàkó lọ bí ọdún 10, bí ọdún 5, bí ọdún 40, 70 wọ́n ṣe ń báyé tí wọ́n lọ nìyẹn. Even though tí di bá ṣe sọ̀rọ̀ yìí wọ́n ṣe padà sílùú wọn, ní padà sílùú wọn gan ogun tán ti ń jà lọ́wọ́ láti 2023 ọ̀rọ̀ wà ń bẹ̀. Kò síbẹ̀ ṣe lè bá àwọn ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀ tó máa gbọ́ yín o, wọ́n lè yí padà sí yín, wọ́n máa di tí sí yín ni. Wọ́n lè kọ́ yín lọ́rẹ̀ẹ́, wọ́n lè dẹ̀ máa bá yín ṣọ̀rẹ́, ṣùgbọ́n má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ọmọ nípa Bíbélì o, ṣùgbọ́n kì í ṣe nǹkan tí wọ́n gbàgbọ́ nípa ẹ̀. Àfàwọn kéréje kan tó nǹkan kan tó ogun yẹn fa ogun sí ọrùn wọn. tó pé kí Ọlọ́run kàn ti pinnu fún wọn pé wọ́n máa padà sórí ilẹ̀ wọn, if not so ìpinnu tí Sátánì ní fún wọn ni pé wọn ò gbúdọ̀ ṣẹ́kù ẹyọ kan títí Jésù máa fi dé. So ó dẹ̀ tó alákọ̀ọ́lẹ̀, so yẹn ni àwọn ló fa wàhálà sọ́run ara wọn, torí àwọn ló ń bá Jésù jà, Jésù bá wọn jà, àwọn ló bá Jésù jà. Ṣùgbọ́n lórí wọn ló takò wọn pé láyé kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀, pé kán má rí Bible ní ìlú wọn, kán má rí kán má wàásù fún yàn nílùú wọn. So these are I know that those people that are speaking English will understand what I'm saying concerning Israel that face war, why it face war, they understand all those ones. But some of us that were speaking Yoruba may not understand, and that's why we are being treated. Because we are the spiritual Israelites. Yoruba is the spiritual Israelites. And they don't know. Who are they? That's the biggest problem. But they have attribute. They have character. Only ìwà, only ìṣe, only àdá wọn ní ìdá tí a pè ní Bíbélì bẹ́ẹ̀ ni pé àwọn gan-an kọ Bible lé lórí. Ìtàn wọn dàbí Bíbélì ni. Tàbá lárò ìjìnlẹ̀ àmọ́ tó tàbá ní òye, tàbá ní ẹ̀mí Ọlọ́run ayé wa. Okay. Ká padà sórí tiwa. So bí àwọn náà ṣe ní ìdojúkọ làwa náà ṣe ní ìdojúkọ nínú ẹ̀mí àti nípa tara. Torí pé bí wọ́n ní ohun gbogbo ń ṣẹ́pọ̀ fún rere fún àwọn tó wà nínú Ọlọ́run. So rere yẹ, the good that God see in us, that created us right from Noah period, He wants it to come to reality. But don't forget that somebody is here before we come here. Before Adam be on this ground that we call heart. Kí ayé, ìyẹn nípa à ń sọ nípa ayé, ìyẹn ti mean gbogbo stars, countable of stars and the planet of 9. That's the meaning of heart. So nígbà tí a dá tá a ṣe gbogbo ẹ̀ tán, a lé èṣù kúrò nítorí pé ó ja ogun yẹn. So wíwá tó à ń bá yìí ó ń láti jẹ́ kí èèyàn kankan má lè débi tí òun ti kúrò. Ṣé mọ̀ ibi ṣe rí ọ̀rọ̀ yẹn wá dàbọ̀ ọ̀rọ̀ bàbá kan tí ó máa ń bá ẹni tí Ọlọ́run ń lò fún wa nílẹ̀ Yorùbá, Ìyá Ìgbòho, bó ṣe máa ń bàjà. Ìgbòho dẹ̀rẹ́ ẹnìkan kan kò tẹ̀ mọ̀ báyẹ̀ nìkan tẹ̀ ń bá wọn jà.
ó lè máa gbọ́ o, àwọn ń gbọ́ kì í pé kó lè máa ó ń gbọ́ dáadáa ó dẹ̀ ń rí ó ń gbà á àwọn ìyẹn ṣùgbọ́n fìlàmáwòbẹ̀ ló dé bẹ́ẹ̀ náà ni Jésù ṣe wá sáyé tó yẹ pé fìlàmáwòbẹ̀ náà ló dé ó mọ̀ pé wọ́n kórìíra pọ̀tọ́ ẹlẹ́dàá ni tó kò jẹ́ kó kà sí títà fi pa ṣùgbọ́n ní ti ènìyàn torí iṣẹ́ tá a rán Jésù yàtọ̀ sí ti bàbá Sunday Igboho láti gbà wá ni pé kí ìlérí Ọlọ́run lè wá ṣe nínú ayé wa torí ìlérí yẹn gan náà ń jáde lórí pé àwa ò lè ṣe rere a dẹ̀ lè dé ibi tí Ọlọ́run fẹ́ ká dé a dẹ̀ lè jógo adúláwọ̀ láíláí kò possible ó ti ṣẹlẹ̀ láti gbà wó lọ́wọ́ wọ́n ṣe títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn òyìnbó ti ń fà á gidi gan pé àwa nílẹ̀ tí inú àti ṣépè fún àwa dìde kò sí ìwọ̀n tó ń jọ o ẹrú náà pè wá náà wọ́n fẹ́ ká máa ṣerú ẹ̀ for life òun náà dàjẹ́ ṣíṣe bá ṣe sọ̀rọ̀ yìí ta ló ń wa nú àwọn gbogbo àlùmọ́nì tó wà nínú ilẹ̀ wa ṣé àwa là ń wà ní àwọn fífún náà fífún àti àwọn tó jẹ́ ẹbọra láàrin wa àwọn èèyàn ẹbọra wọ́n wà wọ́n ṣe olórí wa wọ́n ṣe ọba torí kò sí bí àjòjì ìṣẹ̀lẹ̀ wa máa wà lẹ́yìn wọ́n tẹ̀ ń sọ fún wa yìí pé kò sí nǹkan tí ẹ máa ṣe sí a máa wà ní. Well, that is not our problem. So a rí i pé torí ẹ̀ Josiah a sọ nípa ẹ̀ pé ó ń bọ̀ gbogbo àwọn tí ó dá wàhálà alẹ́ wọn yẹn ó máa ṣe ìdájọ́ lórí wọn. Okay, now ẹ̀gbọ́n nǹkan tó sọ ó gbọ́rọ̀ Ọlọ́run ó ní ìtara ó ní kó bá wọn lọ wádìí lọ́wọ́ Ọlọ́run àti fún àwọn ènìyàn àwọn bá wádìí lọ́wọ́ Ọlọ́run àti fún àwọn ènìyàn tó jọba lé lórí because ó mọ̀ yìí pé kì í ṣe pé òun nìkan ni ó nílò ẹ̀ àwọn èèyàn náà nílò ẹ̀ èèyàn náà pè ní pé igi kan dé àwa dé tó bá jọba o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ará ìlú kò dẹ̀ nífẹ̀ẹ́ ara ẹ̀ náà ṣùgbọ́n tí bá ń wo àwọn ọba kan ẹ̀yìn òun gbàtà ti ń pariwo ní pé kí Yorùbá dá dúró wọ́n máa gba torí Èkó ó jẹ́ ibi tí wọ́n sọ wípé wọ́n máa ti fi idà yẹ tó máa ti fi sọlẹ̀ wọ́n ti fi sọlẹ̀ síbẹ̀ o lọ́wọ́ Dangote báyìí kò fi sọlẹ̀ síbẹ̀ ẹ wá sọ fún mi bóyá Dangote ni ó ní epo tí ó ń wà nínú Èkó bóyá ọmọ Èkó kankan jẹ nínú ẹ̀ o bóyá ọmọ Yorùbá bá ń ṣiṣẹ́ ò jẹ́ ká máa bíra wa àwọn ló ń kó wá síbẹ̀ lójoojúmọ́ mọ́tò ẹ̀ ń pa àwọn èèyàn lójoojúmọ́ ṣé kò ti gbalẹ̀ wa ṣé Fúlàní ò ti gbalẹ̀ ṣé àwọn wà inú gbówó náà sí inú gbówó ni Fúlàní ò ti walẹ̀ tó ń wà lùmọ́nì wa wò tó bá ti wà tán tó bá ti rí tán tó bá ti rí information nǹkan tí à ń sọ láti 82 ni o wọ́n máa lọ gbé bá kí náà porúkọ ẹ̀ àwọn ọ̀gá wọn lókè máa gbé bá àwọn tó máa ń wá àwọn dẹ̀ ló máa ń wá àwọn èèyàn bíi tiwọn Chinese ẹni tán bá rí nínú oko ẹ̀ tán bá gbowó fún tó bá gbà wọ́n máa pa sọnù ni bẹ́ẹ̀ náà ṣe ní Ghana o Ghana ṣe wá yarí fún wọn ni èmi tẹ̀ ní kò lè ṣẹlẹ̀ láyé pé Ghana wá gọ̀ọ́bẹ léyìí àṣẹ mi gan ni mi tẹ̀ rí náà àṣẹ òun ṣẹlẹ̀ nílùú tèmi náà wọ́n ní tó gbà tí wọ́n á ń gbọ́ tí wọ́n á ń rí bọ́n ṣe ń wá ti Ifẹ̀ àti ti Iléṣà àfẹ́ pé ní ayé àtijọ́ ọ̀hún lórí méjì kán bèèrè lọ́wọ́ Ọbásanjọ́ kán porúkọ ẹ̀ Múrítàlá náà Múrítàlá kán porúkọ ẹ̀ ilé tó wà ní Minna IBB àwọn katakata tó gbé wá síbẹ̀ wọ́n wá yín sáà ní àwọn sójà tó kó lọ bọ́ṣọ lọ́rùn wọn ṣùgbọ́n lónìí kọ́ wọ́n ti ń wá àtọmọ ìlú àti Fúlàní wọn kún bẹ́ẹ̀ ni àwa máa pè wọ́n láwùsá wo. So bí àwọn tí ó jẹ́ tán náà ní wa tí ò ń ṣe èèyàn bíi tiwa tó jẹ́ àwọn ẹ̀yà mẹ́ta
tí à ń pè ní ìṣẹ̀dá àwọn tó ń dá èèyàn sínú ayé, àwọn mẹ́ta yẹn ló dá ẹ̀yà tó ti wá nìyẹn. Tí wọ́n bá wá láti ẹ̀yà, ń wá láti ẹranko, tí wọ́n bá wá láti ẹranko, ń wá láti ẹja. So kẹ má gbàgbé àwọn mẹ́ta. A rí i pé ẹ̀yà mẹ́ta yìí, tẹ́ bá ti rí àwọn oníwàkiwà, bí mo ṣe sọ fún wa nígbà tó yẹ kí bàbá Ìgbòho kó wọ Èkó, tí ẹ bá jẹ́ fáínà, wọ́n kún bẹ́ẹ̀ yẹ, àwọn yẹn kún bẹ́ẹ̀ yẹ pé láyé Yorùbá máa gba Èkó mọ́ wa lọ́wọ́. Àwọn ará Èkó náà ń pariwo pé àwa ń ṣe Yorùbá o, nígbà yẹn lọ́hùn, wọ́n bá wa ń fà á. Àwọn kankan náà, àwọn ọmọ ta náà dìde, wò ó tó bá lè dé báyìí abẹ́ fà á, á dé báyìí ni o. Àpáǹpa rẹ̀ náà ń pajá, aṣeníṣẹ́ rẹ̀ náà ń ṣe ẹnìkan. Wẹ́ kó tó di ọjọ́ tó máa débẹ̀, wọ́n ti wá da ilé bàbá Ìgbòho rú. Bàbá Ìgbòho ń ṣe fún Yorùbá, Ọlọ́run ń lò fún Yorùbá. Ìrìnàjò wọn ní pé wọ́n ṣe kán ṣe tó náà, wọ́n lè ṣe tó. Ó ní ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ yìí o. Wẹ́ Ọlọ́run jẹ́ Ọlọ́run àánú, ó fún ọ lórí ọ̀fẹ́ ọdún 5. Ọdún 5 yẹ àwọn Fúlàní fi ń pinlẹ̀ wèrè. Wọ́n ń pinlẹ̀ wèrè wọn. Kéèyàn pinlẹ̀ wèrè fún ọdún 5 tí kò yẹ kó jájà náà. Wọ́n já ọjà o. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ náà tó wọ́n dàbẹ̀ ẹrú burúkú. Wọ́n á ní pé ọ̀dọ̀ wa nìkan tó wá ṣe. Ẹ wá rí i pé àwọn ẹ̀yà ìṣẹ̀dá mẹ́ta yẹ wọ́n ń dojúkọ àwọn ọmọ tí Ọlọ́run dá láàrin wa. Àwọn ará ṣọ́ọ̀ṣì náà wọ́n wà lára wọn, àwọn pastors wà níbẹ̀ náà, àwọn máàmù náà wà níbẹ̀ o, àwọn àfáà náà wà níbẹ̀ o. Gbogbo náà kó ṣán nǹkan tá à ń ṣe. Àwọn ẹlẹ́bọ, àwọn kìnìún náà sọ pé ta ni Ìgbòho, mo rẹ́ nìkan tó sọ̀rọ̀ sí gbà yìí lọ́hùn ní ṣé ta ni eléyìí, torí píṣọ̀ Ìgbòho gbé sójú píṣọ̀ mi, ta lẹni yìí, àwọn ọmọkọ́mọ yẹn ni àmúnèmí ni o àǹtí. Ṣé ojú everywhere ti là báyìí sìn, kò sí pé no story mọ́, ṣùgbọ́n bó ojú wa ṣe là yẹ àti ń sùn, àwọn èèyàn wa ń sùn o. Kán máa gérí èèyàn, kán máa pààyàn, kán máa gbéyàn wọgbó everywhere lójoojúmọ́, kí yóò gbẹ́rú àánú níṣe o. À ń gbọ́ síbẹ̀síbẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn kan tẹ́ mọ̀ pé nǹkan lọ ní Nàìjíríà yìí torí pé wọ́n ti gbàgbẹ́ tẹ́lẹ̀. Àwọn tó ti kówó jẹ nílé iṣẹ́, wọ́n ti kówó Nàìjíríà jẹ, ẹ fẹ́ kán sọ̀rọ̀ ni, láyé ò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n ó ń ta wọ́n náà lára. Ṣùgbọ́n ní Ísírẹ́lì náà, nígbà tí David dẹ́ṣẹ̀, when David committed sin, David is not the one receiving the punishment, is the innocent dying. That is the normal situation in the Bible. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ẹjọ́ kámútó ẹnìkan dún kọ̀rọ̀kọ̀rọ̀. So bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ìgbé ayé wa lónìí. Kárí pé wàhálà yẹ orí àwọn láìní, orí mẹ̀kúnnù ló wà. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bí Jòsáyà tí Ọlọ́run yàn, bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe yàn Bàbá Ìgbòho, ó dẹ̀ ń wá pé kí òun gba òun àti ran òun àtàwọn ọmọ òun. Bó ti ẹ̀yẹ́ pọ̀ sí báyìí, wọ́n ní àjò lè dùndùndùn kí odídẹ gbàgbé ilé. Bẹ́ẹ̀ sì náà ni wọ́n ní kò sí bàjọ́ ṣe dùnú tó, wọ́n ní ìlú ẹni. So kò sí bí èèyàn ṣe lè gbàgbé ìlú ẹ̀. So ó jẹ́ kó máa jà fún ara ẹ̀, kó dẹ̀ máa jà fún àwọn ọmọ ìlú ẹ̀. So gbogbo asọ̀pọ̀tì òun ló jẹ́ kó rí èèyàn lẹ́yìn rẹpẹtẹ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn jagunjagun tó ní bá tó ní àdúpẹ́ Ọlọ́run. So mo dẹ̀ mọ̀ wípé ẹ máa lọ sínú mọ́ṣáláṣí, ẹ máa lọ sínú ṣọ́ọ̀ṣì, wọ́n ti ń bá àwọn náà ti lọ ń ṣe kíni, wọ́n ti lọ ń tú ara wọn ṣe. Nígbà tó yẹ pé àwọn pásítọ̀ ti fèèlì wọn, tí wọ́n ṣe ojúṣe wọn, tí wọ́n lè jáde, tí wọ́n lè ṣe bíi Sámúẹ́lì,
kí lẹ fẹ́ kàn ṣe ẹ wo nǹkan tó sọ ó lọ wádìí fún àti gbogbo ìlú all gbogbo ìlú Júdà yẹn ni pé àwọn nìkan ló kù nígbà yẹn lọ́hùn wọ́n ti ń kó àwọn tí kíní lọ sóko ẹrú wọ́n ti ń kó wọn lọ díẹ̀díẹ̀ bẹ̀tẹ̀ wọ́n ti kó wọn tán so ó dẹ̀ máa fọ gbogbo ẹ̀ mọ́ pátá so ó dẹ̀ ṣe gẹ́gẹ́ bí nǹkan tó wà nínú ìwé tí à ń pè ní Bible nǹkan tó ń sọ ń bẹ̀rẹ̀ nìyẹn nínú ìwé so ìgbà tó kà á tán ó ní ó sì rí i pé wàhálà ń bọ̀ lórí látọ̀dọ̀ Ọlọ́run bọ̀ wá sínú ayé ibi tí à ń sọ yìí ọ̀rọ̀ ń bẹ ń bẹ o ìbínú yẹ òun làwọn èèyàn mọ̀ gbogbo ayé dẹ̀ ni o kì í ṣe pé Yorùbá nìkan ṣùgbọ́n torí pé Ọlọ́run fẹ́ lo Yorùbá fún ògo adúláwọ̀ pé kán lè mú ẹ̀gún kúrò lórí ilẹ̀ adúláwọ̀ àti gbogbo ayé ní àwọn kìrìsìtẹ́nì ti Ísírẹ́lì yẹ àwọn yẹ kì í ṣàkókò ayé ó dìgbà tí antichrist bá wí káwọn tó máa fẹ́ ẹ̀jẹ̀ ara wọn kò sí èèyàn kankan tó jẹ́ kìrìsìtẹ́nì lákòókò yìí lákòókò 66 for 1000 years tó lè dúró àkókò tiwa ní ta lè sáré ká lè bá ẹlẹ́ṣẹ̀ ta lè bá ara wa sáré ṣùgbọ́n àwọn tí wọ́n á bá ẹlẹ́ṣẹ̀ sáré gbà yẹn ni à ń bá èṣù à ń bá jẹun à ń jọ fa wàhálà fúnra wọn yóò kàn wá kò sí ẹ̀dá alààyè kan tó lè dúró gbà yẹn àwọn máa dúró èèyàn di tí wọ́n sìn èyí tí wọ́n máa là ń gbà yẹn iye wọn á ṣí gbà yẹn pé Jésù ti wá ó jẹ́ ti tún lọ ṣùgbọ́n àwa yìí tá a mọ̀ wípé ó ti wá ó dẹ̀ ṣe kí ni ó ń padà bọ̀ ìpadàbọ̀ yẹn ló wá fi wo wípé wọn ò ní bá àwọn èèyàn ó ti sọ síbẹ̀ o ó ní tí tó máa padà bọ̀ wá tí òun máa bá ìgbàgbọ́ bí à ń fiyèsí o ó mọ nǹkan tó ń sọ o 300 ti kọjá o tó fi lọ after 300 tí dìbà yẹn sọ̀rọ̀ 1726 years gbogbo èèyàn dẹ̀ gbàgbé ìrere wọ́n dẹ̀ gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run wọ́n dẹ̀ gbàgbé ọjọ́ tó Olúwa yàn àwọn pásọ̀ yẹn mọ́ bí mọ nǹkan tó ṣẹlẹ̀ báwo lè tí èèyàn ṣe lè di báyìí wo ni iye èèyàn ṣe lè ra ẹ̀ṣẹ̀ tá a ṣe nìyẹn o Josiah ó tọ́ṣọ gbogbo wọn pátá ń sin Ọlọ́run ní àkókò tiẹ̀ ṣùgbọ́n àwọn pásọ̀ wa ò lè ṣe bí Josiah ṣe ṣe iṣẹ́ bàbá Ìgbòho kọ́ lélẹ́yìí o iṣẹ́ mi lélẹ́yìí òun ṣe tara ẹ̀ iṣẹ́ yìí tó kù ń sìn fún tí àwọn kìrìsìtẹ́nì náà máa ṣiṣẹ́ yẹn tó máa lọ ka bíbélì wọn láti Genesis to Revelation bóyá ó níbi kan tó sọ pé ìjọ Sunday sí tí gbogbo wọn kẹ́ ẹ sọ fún yàn báyìí wọ́n mọ̀ ó tẹ́ bá rí 95% of CAC náà mọ̀ nǹkan tí a sọ yìí o torí àwọn ọ̀dọ́ náà ń lò Babalọ́lá òun lẹ́ni àkọ́kọ́ so wọ́n dẹ̀ mọ̀ ṣùgbọ́n wọ́n di tí wọn ojú wọn tó máa ti débẹ̀ yẹn nínú Bible wọ́n dẹ̀ díjú wọn ní rí àwọn àkàṣe ọjọ́ Sunday nǹkan burúkú ìyà ti dé o sí gbogbo ayé ṣùgbọ́n orí wa náà ti bẹ̀rẹ̀ tí a bá lè jagun yẹ nínú ẹ̀mí tí iye wa ṣí tójú wa ṣí kó tẹ̀ jẹ́yàn bíi 10 péré àgbà ní ilẹ̀ Yorùbá là iṣẹ́ tí bàbá Ìgbòho ṣe kò ní jẹ́ lásán tí a bá dẹ̀ múra àgbàgbé kìrìsìtẹ́nì wọ́n ti bẹ̀rẹ̀ o wọ́n ti bẹ̀rẹ̀ gidi ń sìn wọ́n ti ń sọ fún yín nǹkan tó máa tá a bá lè jagun yìí tán kò sí nǹkan tó ń jẹ́ kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Yorùbá mọ́ àwọn èèyàn á ní kò lè rí bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ kó lè rí bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ tó bá lè rí bẹ́ẹ̀ nígbà tẹ̀yìn àti àwọn oníṣẹ̀ṣe bá jọ ń fà á ẹ̀ wá mọ̀ pé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ àwọn pásọ̀ ò tí ì rí wọn yẹ o àwọn wòlíì ò tí ì rí iná rí wọn yẹ o wọn ti gbọ́ràn nípa ẹ̀ Ọlọ́run ti bá wọn sọ nípa ẹ̀ o kẹ́rì pé gbogbo nǹkan lọ́nà máa sọ ni Ọlọ́run ni wàá sọ gbogbo ẹ̀ fún wa náà ó ti fún wa ní gbogbo ẹ̀ báìbù wà lọ́wọ́ wa náà àbí àdé báìbù ni àwọn tí wọ́n retí pé kí wòlíì kan máa sọ fún wa pé ọjọ́ Sunday ni o Sunday kọ́ sátidé ni o ẹ̀ kó ṣe àwọn máa kọ́ wa ẹ̀yin náà ṣe kà báìbù yín àbọ̀ ń sọ fún yín ni ẹ̀yin ò mọ̀ tán ni why can't you do what you needed to be done so that's your fault ẹ̀ṣẹ̀ wa nìyẹn gbogbo apáta àti pásọ̀ tó rò pé ó máa sọ fún ẹ o ṣé òun lọ Ọlọ́run ẹni ó ní ẹni tó bá gba wòlíì gbọ́ yóò jèrè wòlíì òun retí wòlíì kó a sọ fún ẹ wòlíì wo ló fẹ́ sọ fún ẹ nígbà tó yẹ pé wọ́n ti kọ́lẹ̀ fún ẹ àbọ̀ mọ̀ pé iná náà fi jó ogun àwọn tó kọ báìbù ni ẹ lọ béèrè lọ́wọ́ Àjàyí Crowther
wọ́n á gbádùn ayé ẹ̀. Ó kọ́kọ́ lọ ṣẹrú lọ ná, wọ́n jó ìlú ẹ̀, ìlú ẹ̀ wọ́n fi iná kún, Fúlàní fọwọ́ iná kún. Ó tún wá ń ṣẹlẹ̀ báyìí àti ìmọ̀. Wọ́n ní tọmọdé ò bá bá ìtàn á bá àrọ́bá. Ẹ̀wẹ́ wọ́n ti kó kúrò ní skul náà, wọ́n tẹ̀ fẹ́ kẹ́ mọ̀. Àwọn ará yín náà nìyẹn o, àwọn bàbá yín nìwọ̀n yẹ o, àwọn tẹ́ pè ní Yorùbá nìwọ̀n yẹ o. Ẹ gbọ́dọ̀ mọ nǹkan tó, ẹ gbọ́dọ̀ mọ oníkálukú sí ìwà ẹ̀. Tẹ́ bá ti rí ìwà wọn yẹ, ẹ ti mọ orí èèyàn tán jẹ́. Ẹ̀yàwó làwọn wọ̀nyí ní Yorùbá. Ṣé Ọlọ́run ló dá wọn sílẹ̀ Yorùbá ni? Àbí àtọ̀húnrìnwá? Àwọn làtọ̀húnrìnwá náà. Àwọn ẹ̀yà mẹ́ta ẹyẹ àti ẹja àti ẹranko, kì í ṣe tọlọ́run o. Tó bá jọ́dẹ, ẹ mọ nǹkan tí mò ń sọ. Bíbélì ò ń purọ́ o. Gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa ibẹ̀ ló wà. Torí àkókò wa, a ní lè sọ̀rọ̀ púpọ̀ torí pé a rí ọjọ́ ìmúkùsọ àbí àdèròkù ìsọ ọjọ́ mú. Nǹkan tá a kàn máa sọ fún wa ni pé tí ò bá yé yín, ẹ tún lọ tún kà, kẹ́dẹ̀ béèrè Ọlọ́run kó túmọ̀ fún yín. Ṣé ibẹ̀ yẹn máa pé o, ibẹ̀ yẹn máa pé o, ibẹ̀ yẹn máa pé o. Ẹni tó ṣíbẹ̀ yẹn tọ́nà ń lò fún wa pé kó ṣíbẹ̀ yẹn, nǹkan ọ̀rọ̀ ló ṣe fún wa o. Ó ní àwọn bàbá wọn gbà á. Lóòótọ́ àwọn bàbá gbà o, àwọn bàbá kankan gbà o, ṣùgbọ́n gbà tán rí bí ṣọ́ọ̀ṣì ṣe ń ṣe, ẹlòmíì ti jó gbogbo kìíní ẹ̀, ó tún padà. Mo mọ àmúyẹ àwọn bàbá tí mo mọ̀ ní ìgbà tán tún padà. Lónìí gbogbo àwọn tá a gbà láti 82, mi mọ ẹnìkan kan bí mo yẹn sọ̀rọ̀ yìí, mi mọ ẹnìkan nílẹ̀ Yorùbá tàbí ní Nàìjíríà tàbí ní àgbáyé tí mo lè sọ pé ó ṣèfẹ́ Ọlọ́run. Ẹnìkan tí mo mọ̀ ó ti kọjá lọ. Only one fellow I know, who know the fellow tó ṣèfẹ́ Ọlọ́run, and they kill him because of that. They shoot him in public, in the midst of the students. Tó ń kọ́ wọn thousands. Who knows the fellow? Ta ló mọ̀? Ta ló mọ̀ ẹni náà? Ok, ẹ jẹ́ sọ fún wa, màá tún sọ fún wa. Charlie Clark òní wọ́n pa nítorí òun nìkan ó mọ ọjọ́ yẹn, ó dẹ̀ ń sin Ọlọ́run nínú rẹ̀ ni o, ó dẹ̀ fi ń kọ́ wọn. Iṣẹ́ rí sábàdé wà fún ẹbí. Ọjọ́ ẹbí nìyẹn, bàbá àti ìyá àtọmọ. Ọjọ́ gbádùn nìyẹn, ìgbàlẹ̀ máa ní gbádùn ẹbí yín. Kò ní sí ìjà, kò ní sí pé ọkọ lọ yàlè. Báwo ni fẹ́ yàlè? Ọjọ́ Olúwa every Saturday á wà níwájú Ọlọ́run. Ibo ló ti fẹ́ yàlè, ibo ló ti fẹ́ máa ronú kan àlè? Ọ̀run la máa ronú kan. Ìyàwó á dúró tọkọ ẹ̀, ọkọ á wà lọ pẹ̀lú ìyàwó, ilé àjọ wà nulé for 24 hours. Ibo náà ti fẹ́ rí ṣọ́ọ̀ṣì tọ́lọ́run ti pàtì. Èyí tá à ń kọ́ wọn yẹ ògiri lásán nìwọ̀n yẹ àwọn èèyàn ṣe ṣọ́ọ̀ṣì. Ògiri ni ẹ̀ta jẹ́, àbá àjẹ́ méjì, àbá àjẹ́ mẹ́ta ní ṣọ́ọ̀ṣì yẹ. Àwọn yẹn kọ́ ni ṣọ́ọ̀ṣì, ẹ̀mí wa ni ṣọ́ọ̀ṣì. Àbẹ́ẹ̀rí ni ṣọ́ọ̀ṣì níbi tí pásọ̀ ti ń wá bó ti máa gun aeroplane, bó ti fẹ́ dọlọ́rọ̀ tó gbogbo ọmọ ẹ̀ wá ń lo òyìnbó. Àwọn olóńjìyà, àwọn láìní ni owó onírú owó aláta, ṣọ́ọ̀ṣì náà kó wá san ìdá mẹ́wàá. Ṣé ìyẹn ló máa gbé adọ́run? Àbí ẹ rò pé a lè bribe Ọlọ́run ni? Èèyàn lè bribe Ọlọ́run o. Àkókò tá a gbọ́dọ̀ bribe ẹ̀ ní ká sin Ọlọ́run pẹ̀lú ọkàn wa, pẹ̀lú nǹkan tó ń kọ sínú Bíbélì láti Genesis to Revelation ká ṣe. Àwọn máa purọ́ mọ́ Jésù, Ọlọ́run á dáríjì wa o. Ẹ má jẹ́ kí iṣẹ́ bàbá Ìgbòho kó bọ́ sásán o. Ẹ má dẹ̀ jẹ́ kí inú bí Ọlọ́run sí ilẹ̀ Yorùbá yẹn, kó má di wípé Fúlàní agbalẹ̀ ẹ̀ mọ́ a lọ́wọ́. Bàbá Ìgbòho lè ránú kan ṣe o. Ẹ̀yin Kìrìsìtẹ́nì ẹ pọ̀ ju oníṣẹ̀ṣe lọ. Yẹn pé ẹ̀yin lẹ kó oníṣẹ̀ṣe kúrò nílẹ̀. Tẹ wá jẹ́ pé kò jẹ́ Ọ̀ṣàká, kò jẹ́ Òṣòkò, kò jẹ́ Òṣòkò, kò jẹ́ Ọ̀ṣàká ṣoko ló wá dà ń bẹ̀ nínú ṣọ́ọ̀ṣì àti ẹni tí ó ń ṣe àfà. A máa sọ pé ẹlẹ́bọ kinní kan, ṣùgbọ́n ní ìkọ̀kọ̀ a máa ṣe. Tó bá mọ̀, ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń lágbára wọn yẹ. Wọ́n máa takò wọ́n, wọ́n máa fà bí wàhálà ni. Ibùdó ọ̀ní fẹ́ sí òkú ẹ̀ tó bá mọ̀ ipò lágbára. Tó bá mọ̀, wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé kò ṣe kán tó lè sìn.
kó bá lẹ́bùn ẹ̀ tọ́lọ́run fún lẹ́bùn látọ̀run wá wọn nígbàgbọ́ o ṣùgbọ́n àwọn máa ṣe kúbẹ́kúbẹ́kúbẹ́ lẹ́kọ̀ọ̀kọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àtàwọn àti kírísítẹ́nì kan náà làwọn méjèèjì ẹ̀sìn àjòjì nínà ó ẹ já lọ gbàdúrà táàmù ti pé bàbá a dúpẹ́ lọ́wọ́ yín, a yìn lógo fún àkókò yìí. Àdúrà wa ni pé ẹ má jẹ́ ká sáré yìí lásán, ẹ má dẹ̀ jẹ́ kí làálàá wa kó jẹ́ sásán. Àwọn tí ó dẹ̀ ti ṣe tí ẹ ti yàn, àwọn bí Ìgbòho tó wà nùgbó wọ́n ṣe rìn sókè sódò nínú ogun pé kí Yorùbá lè dá dúró, pé kí a lè bọ́ lọ́wọ́ àwọn apani máyọ̀dà èyí tó yẹ pé wọn ò fẹ́ kí a nílùú, wọn ò fẹ́ ká lédè, wọn fẹ́ rọ́pò wa pẹ̀lú èèyàn funfun. Àwọn tí ń rò pé wọn mọ nǹkan tí èṣù ní sí Sátánì ní sílẹ̀ fún wa, wọn mọ̀ pé Sátánì nǹkan tó fẹ́ ṣe ni pé gbogbo ayé kó jẹ́ èèyàn funfun, kí dúdú kó má sí mọ́. Ọlọ́run tún dójú tì wọ́n, bàbá Gini wà ń bẹ̀ ní Asia, àtúrí àwọn èèyàn dúdú bíi tiwa yìí wọ́n wà ń bẹ̀. So Ọlọ́run ti mọ̀ wípé a fẹ́ run wá, àwọn yẹn ń kọ́ bóná ti bá àná ṣe débẹ̀. Síbẹ̀síbẹ̀ Ọlọ́run ní pé kán wá run wá o. Ọlọ́run kọ́ ló rán wọn iṣẹ́ o, ṣùgbọ́n iṣẹ́ Sátánì nìyẹn o tó fẹ́ run wá. Ṣùgbọ́n àwa fúnra wa ni àwa gbéra wa sílẹ̀ yìí pé ìwọ Sátánì máa gùn mí gẹ́gẹ́ bí ẹ ṣe, torí pé a ti fara wa sílẹ̀ fún Sátánì láti pọ́n wa lójú. Wọ́n wọnú ṣọ́ọ̀ṣì, àwọn ló ń darí wa nínú ṣọ́ọ̀ṣì, àwọn ló ń darí wa nínú mọ́ṣáláṣí, àwọn ló ń darí wa nínú oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n àwa gbàdúrà pé àwọn ọmọ yín Ọlọ́run wa ẹ bá dí wọn, ẹ sọ wọ́n jí, ẹ jẹ́ kán lè mọ̀ òtítọ́, kán lè mọ̀ wípé ogun yìí kì í ṣogun bàbá Ìgbòho nìkan, kì í dẹ̀ ṣogun àwọn èrò ẹkùn nìkan, pé gbogbo wa ni. Olúwa ẹ wá ṣe bẹ́ẹ̀ fún wa, kẹ́ ràn wá lọ́wọ́ ká lè jagun náà lájàyè, ká lè bọ́ lọ́wọ́ ogun ayé, ogun ọ̀run àpáàdì. Bẹ́ẹ̀ ni ó rí ní orúkọ Jésù Kristi Olúwa wa la gbàdúrà. Àmín, àmín lórúkọ Jésù.